as former governor of Ọ̀yọ́ state, as former governor, gẹ́gẹ́ bí connections yín tẹ́ ní, gẹ́gẹ́ bí Olódùmarè ṣe gbé yín kalẹ̀, gbogbo ọ̀nà tí ìran Yorùbá ó fi kúrò lóko ẹrú Fúlàní là ń wá, òun ni kẹ́ ẹ bá wa sán. Bàbá wa Ládọjà, gbogbo ọ̀nà tí ìran ọmọ aládé ìran Yorùbá tá fi kúrò ní oko Fúlàní, tá fi kúrò ní oko àwọn amúnisìn, tá fi kúrò ní oko amúnilẹ́rú, òun ni ẹ bá wa jà fún. Tẹ́ bá ti ń gbọ́ Olúwa pẹ̀lú mi, kìí sóko Yorùbá. Olúwa pẹ̀lú mi, kìí sóko Yorùbá. Olúwa ṣínà fún mi, kìí sóko Yorùbá. Olúwa ṣe kíní kan, kìí sóko Yorùbá. Ó rí dínkù wa, ó rí dínkù àwa ọmọ aládé, ó rí dínkù Olódùmarè. Kẹ́ ẹ máa fi Olódùmarè wé ọba àwọn ọba. Olódùmarè ṣe ọba àwọn ọba. Ẹnìkan tí ń jẹ́ ọba àwọn ọba, tá a lè mọ̀ sọ pé òkè ọba àwọn ọba ni Odùduwà Ọọ̀ni Ilé Ifẹ̀ ní a lè mọ̀ pé ní ọba àwọn ọba, torí pé òun ni ọba lórí gbogbo àwọn ọba tó wà káàkiri gbogbo àgbáyé. That is the source, orírun gbogbo ìran Yorùbá nìyẹn. So tí ó bá sọ̀rọ̀ ẹ bá ní ọba àwọn ọba, ẹ má mọ̀ pé Olódùmarè ní ọba àwọn ọba mọ́. N tí ẹ̀sìn dálẹ̀ nínú culture nínú àṣà àti ìṣe wa, n tí ó ń pa, tí ẹ̀sìn tó ń pa nínú àṣà àti ìṣe wa, oní ń lọ yẹn. Ara pé slavery mentality tó wà ní ọpọlọ wa, òun náà ló sì mú kí àwọn ọba wa kí wọ́n máa lọ mọ́sálásí lọ forí balẹ̀, àbí kí wọ́n máa lọ chọ́ọ̀chì lọ kúnlẹ̀ lọ sí adé lórí fún pásítọ̀ kó mọ̀ fọwọ́ gbá wọn lórí. Ìbà Olódùmarè, ìbà gbogbo ajínú lọ. Mo kí gbogbo ọmọ káàrọ̀ òjèrè pátá nílé lóko lẹ́yìn ìdìbò òbí tẹ̀tún tí láǹfààní láti máa gbọ́ mi. Mo kí wa ní kíkí tó lọ́lá jù wípé ẹ̀làbọ̀yè bọ́ ṣiṣẹ́. Nǹkan kan ni mo fẹ́ kájọ sáré gbéyẹ̀wò, kájọ sáré wò, kájọ sáré yànnà náà. Kí ni nǹkan náà ni fídíò kan tí mo wò láìpẹ́ yìí nípa ọ̀rọ̀ tí wọ́n ní bàbá wa tí wọ́n ó gba ọ̀pá àṣẹ láìpẹ́ yìí, bàbá wa Olúbàdàn Ládọjà, tí wọ́n ní wọ́n sọ, tí mo gbọ́ nínú fọ́nrán tí wọ́n ṣe. Ẹ jọ̀ọ́, èmi fẹ́ rọ bàbá wa Olúbàdàn tuntun nẹ́nẹ́ tí wọ́n ń bọ̀ yìí, mo fẹ́ rọ̀ yín, ẹ dákun, ìkan là ń jà tá àti ìjà tán, àti àwọn Yorùbá ní à ń jẹ́ ìkúrú ọ̀rọ̀ kó tán láwo, ẹnìkan tún gbọ́wọ́ ẹ̀ sá o. Bàbá wa Olúbàdàn, ẹ dákun, èyí tó wà ńlẹ̀ àti ìrìnyànjú tán, à ń rọ̀ yín, ẹ dákun torí Ọlọ́run. Tẹ́ ẹ bá dórí ipò, Olódùmarè á jẹ́ kẹ́ ẹ débẹ̀. Lágbára Olódùmarè, ẹ dàgbà, ẹ ní fi kúkúrú lo ipò ọba náà. Ṣùgbọ́n ẹ má bẹ̀rẹ̀ controversy láti sìn lọ. Ẹ má jẹ́ kó di pé ẹ̀tún á gba ipò ọba, ẹ̀yin náà tún á dá controversy sílẹ̀. Kò ní dà fún ọmọ aládé. Ìkan là ń sọ lẹ̀ yìí tá a ti ìrìyànjú tán. Aláàfin Ọ̀yọ́ ní dá wàhálà lẹ̀ tí ó ti lóṣù 4 lórí ipò yìí, tí wọ́n ń dá gbogbo rògbòdìyàn lẹ̀ tó ẹjọ́ lọ lọ́tún lọ lọ́sì, èmi jọ ìwọ ojú mi kìnnìkan. Àfẹ́kẹ́yìn náà kẹ́ tún bẹ̀rẹ̀, ẹ dákun. Bàbá wo Olúbàdàn tuntun tó ń bọ̀, ẹ dákun, àfẹ́rú ẹ̀. Gbogbo ẹ̀yin ọmọ Ìbàdàn, gọ́vnà Ṣèyí Mákindé, gbogbo ẹ̀yin cabinet gọ́vnà Ṣèyí Mákindé, commissioner for chieftaincy title, à ń pè ní sákìyèsí. Ẹ jọ̀ọ́, ẹ bá rọ bàbá wa Olúbàdàn tuntun tí wọ́n ń bọ̀ nínú òfin tẹ́ fún wọn, nínú àwọn ọ̀rọ̀ tẹ́ bá wọn sọ, òun náà ni pé kí wọ́n má dìjà èmi ju ìwọ ojú mi, àbí kí wọ́n má dìjà pé kíní. Ìtàfẹ́ development fúnra Yorùbá ní àfẹ́ ìjà èmi ju ìwọ ojú mi, tá a fẹ́ pé èmi ni màá ṣàjẹ́ permanent chairman, èmi ni màá jẹ́ igbákejì chairman, èmi máa jẹ́ igbákẹta chairman. Ẹ má jẹ́ kí èèyàn bring controversies mọ́. Ìtàfẹ́ kẹ́ bá wa mójútó as former governor of Ọ̀yọ́ state, as former governor, gẹ́gẹ́ bí connections yín tẹ́ ní, gẹ́gẹ́ bí Olódùmarè ṣe gbé yín kalẹ̀,
gbogbo ọ̀nà tí ìran Yorùbá ó fi kúrò lóko ẹrú Fúlàní là ń wá, òun ni kẹ́ ẹ bá wa sán. Bàbá wa Ládọjà, gbogbo ọ̀nà tí ìran ọmọ aládé ìran Yorùbá tá fi kúrò ní oko Fúlàní, tá fi kúrò ní oko àwọn amúnisìn, tá fi kúrò ní oko amúnilẹ́rú, òun ni ẹ bá wa jà fún. Bí àwọn ìran ọmọ Olúyọ̀lé, àwọn ọmọ Ìbàdàn, bí ọwọ́ wọn ṣe máa tó ẹnu, bọ́pọ̀lọpọ̀ ó ṣe kúrò lórí títì, òun ni kẹ́ ẹ sán nípa pé kẹ́ ẹ lo power yín láti jẹ́ kí development ó túbọ̀ wọ ìlú Ìbàdàn àti gbogbo ìlú káàrọ̀ òjìrè pátá. Gbogbo ẹ̀yin lọ́balọ́ba bẹ́ẹ̀ ṣe jọ jòkóó tí ìran ọmọ Yorùbá fi ní tẹ̀síwájú, tí àwọn mùsùlùmí ò ní gba ìran Yorùbá mọ́ wa lọ́wọ́, tí àwọn kìrìsìtẹ́nì tí wọn ò ní gba ìran Yorùbá mọ́ wa lọ́wọ́, ò ní kẹ́ bá wa san. Torí pé n tí ẹ̀sìn dálẹ̀ nínú culture nínú àṣà àti ìṣe wa, n tí ó ń pa, tí ẹ̀sìn tó ń pa nínú àṣà àti ìṣe wa òní ń lọ yẹn. Wọ́n ti pa gbogbo àṣà àti ìṣe wa run, wọ́n ti pa gbogbo tí ìran ọmọ aládé fi ń jẹ́ ìran ọmọ aládé. Àwọn ẹlẹ́sìn ti bàjẹ́, wọ́n ti destroy ẹ̀tàn pátápátá. Ẹ̀yin ẹ mọ̀ wo kíjọba mọ̀ declare holiday, kán mọ̀ declare public holiday fún Maulid Nabi. Kí ni ìtumọ̀ Maulid Nabi? Ọjọ́ ìbí ààrẹ Muhammad. Bó ni ìyẹn ṣe kàn wá àti àwọn tó kù? Ẹ dákun, bó ni Maulid Nabi holiday pé wọ́n bí Muhammad, bó ló ṣe wá kan àwọn ọmọ káàrọ̀ òjìrè? Ṣé Muhammad ó jẹ́ baba ńlá mi? Ó jẹ́ ìkan náà àwọn ará baba ńlá wa ni? Ṣé Muhammad jẹ́ bí Ṣàngó ni? Ṣé Muhammad jẹ́ bí Ọbàtálá ni? Ṣé Muhammad jẹ́ bí Odùduwà ni? Ṣé Muhammad jẹ́ bí Ọ̀rànfẹ̀? Àbó ó jẹ́ bí Ọ̀ọ̀ni Ifẹ̀? Àbó jẹ́ bí Aláàfin Ọ̀yọ́? Àbó jẹ́ bí Olúbàdàn? Àbó ìta ni bó ni Muhammad ṣe jẹ́ ní Nàìjíríà? Bó ló ṣe jẹ́ ìran Yorùbá? Bó ló ṣe jẹ́ nílẹ̀ Ìgbò? Bó ló ṣe jẹ́ nílẹ̀ Haúsá? Tí wọ́n fi wá ń declare holiday fún ancestor ìran kan, fún baba ńlá àwọn ìran kan. Ní tí ò yé wa nìyẹn o. Àwọn kan ń jà fún ìran baba ńlá wọn. Àwọn mùsùlùmí nìsín wọ́n jà fún ìran baba ńlá àwọn Arab wọ́n jà fún ìran baba ńlá wọn tí í ṣe Muhammad. Wọ́n sì rí i pé wọ́n mú Muhammad yẹn, wọ́n dẹ̀ ti bọ ọpọlọ gbogbo àwọn ọmọ káàrọ̀ òjìrè, àwọn mùsùlùmí, wọ́n sọ àwọn mùsùlùmí. Àwọn Rome wọ́n jà débi wípé wọ́n jẹ́ kí àwọn ìran baba ńlá wọn kí wọ́n ó gòkè débi wípé wọ́n mú orúkọ Jésù wọ́n sì gbé sí àwọn ọmọ aládé lórí. Ẹ wá rí àwọn ọmọ aládé wọ́n wá máa jà bí Muhammad àti Jésù ṣe fèsì ara wọn. Muhammad àtàwọn kìnìún fèsì ara wọn, bẹ́ẹ̀ ni àwọn ọmọ aládé wọ́n wá kọjú ìjà síra wọn. Àwọn ọmọ Muhammad tí wọ́n ti instill Yorùbá sí wọn lọ́pọ̀, wọ́n ti instill Muhammad sọ́pọlọ wọn. Àwọn ọmọ Yorùbá tí wọ́n ti instill slavery mentality sí wọn lọ́pọlọ, àtàwọn ọmọ Róòmù tí wọ́n instill mentality yẹn sí wọn lọ́pọlọ, gbogbo wọn pátápátá wọ́n wá kọjú ìjà síra wọn. Ọmọ Yorùbá méjì wọ́n kọjú ìjà síra wọn torí ẹ̀sìn. Bàbá wa Ládọjà, ẹ wá rí yẹn máa sọ̀rọ̀ ń pa ẹ̀. Aláàfin Ọ̀yọ́, ẹ rí yẹn sọ̀rọ̀ ń pa ẹ̀. Ìjẹ̀mí òjò wọn là ń jà. Wọ́n gba àṣà àti ìṣe wa, wọ́n gba ọpọlọ wa. Ara pé slavery mentality tó wà ní ọpọlọ wa, òun náà ló sì mú kí àwọn ọba wa kí wọ́n máa lọ mọ́ṣáláṣí lọ forí balẹ̀, àbí kí wọ́n máa lọ chọ́ọ̀chì lọ kúnlẹ̀ lọ sí adé lórí fún pásítọ̀ kó máa fọwọ́ gbá wọn lórí. Táwọn kan bá wá sọ̀rọ̀ nígbà tí wọ́n bá yí wọ́n ní Olódùmarè náà, wọ́n ní Allah náà forí balẹ̀ fún, àbíkán ní Jehovah náà forí balẹ̀ fún, because Jesus is the king of kings. Jésù náà forí balẹ̀ fún is the king of kings. Wọ́n á béèrè mo ní Jesus is the king of kings. Ìlú bọ́nà ti dé Jésù ládé ńlẹ̀ Yorùbá, because the word king àwa la create yẹ. Òyìnbó ló create the word king, ọmọ Yorùbá ló create ọba, àwa là ń jẹ́ ọba. Tí wọ́n bá wá sọ wọ́n ní ọba àwọn ọba ní Jésù, ọba àwọn ọba ní Allah, ọba àwọn ọba ní kinní kan. Ẹ dákun, bó o lẹ́sí ó tó àwọn ìdí tí ọmọ Yorùbá fi yàtọ̀ nìyẹn.
ó rí dínkù wa, ó rí dínkù àwa ọmọ aládé, ó rí dínkù olódùmarè. Kẹ́ ẹ máa fi olódùmarè wé ọba àwọn ọba. Olódùmarè ṣe ọba àwọn ọba. Ẹnìkan tí ń jẹ́ ọba àwọn ọba tá a lè mọ sọ pé òkè ọba àwọn ọba ni Odùduwà Ọọ̀ni Ilé Ifẹ̀ ní a lè mọ̀ pé ní ọba àwọn ọba, torí pé òun ni ọba lórí gbogbo àwọn ọba tó wà káàkiri gbogbo àgbáyé. That is the source, orírun gbogbo ìran Yorùbá nìyẹn. So tí ọba sọ̀rọ̀ bá ní ọba àwọn ọba, ẹ má mọ̀ pé Olódùmarè ní ọba àwọn ọba mọ́. Àwọn mùsùlùmí, àwọn kìrìsìtẹ́nì torí tí wọ́n nígbà tó yẹ pé wọ́n kàn gbìn sí wọn lọ́pọlọ ní spirituality, mentality ìran Yorùbá tó wà lára wa tó yẹ ká fi ṣe, ó ti kúrò lára wọn. So kíkò tó kúrò lára wọn yẹn, ọ̀tọ̀ nìkan míì tí wọ́n wà lọ́pọlọ wọn. Ọba àwọn ọba, èèyàn ló create the word ọba, Ọlọ́run kọ́, Olódùmarè kọ́ ló create the word ọba. Nínú ìmọ̀ àti òye tí Olódùmarè fún wọn àwọn baba ńlá baba wa ni wọ́n ti yọ ọ̀rọ̀ tá à ń pè ní ọba jáde. Ẹ wá ní mọ̀ tẹ́ bá fẹ́ pe ọba, ẹ ní mọ̀ pé tí èèyàn dá kẹ́ ẹ fi mọ̀ compare ẹni tó dá nǹkan yẹn. Olódùmarè ń jẹ́ Olódùmarè, ẹ mọ̀ fún lóko míì mọ́ Olódùmarè. Ẹ rí i pé àwọn even the word Olódùmarè àwọn baba ńlá wa náà ni wọ́n jẹ́ ká mọ̀. Ṣùgbọ́n torí pé òun nìkan ni wọ́n fi ń create, òun nìkan la fún ní orí yẹn, òun nìkan ló ní orúkọ yẹn, la fi gbé ní Olódùmarè. Ẹ lè rí ọmọ Yorùbá kan wá bílẹ̀ pé kí ló kọ̀ rẹ̀ kó ní Olódùmarè láíláí. Kódà àwọn Yorùbá ò kí n attribute orúkọ mọ́ orúkọ yẹn. Bí àwọn ẹrú Saudi tí wọ́n attribute Abdul mọ́kọ tí wọ́n Abdul Allah, ẹrú Allah, Abdul Mumin, ẹrú kìnní kan, Abdul Hafisi, ẹrú kìnní kan, Muhammadu Jamiu, Muhammad ṣe kìnní kan. Tán mú orúkọ wọn attribute ẹ̀ mọ́. Bẹ́ẹ̀ náà ni àwọn kiriyó táwọn kiri mùsùlùmí pè ní kiriyó, àwọn Christian, àwọn náà attribute orúkọ mọ́ orúkọ yẹn. Tẹ́ bá ti ń gbọ́ Olúwa pẹ̀lú mi kìí sókọ Yorùbá, Olúwa pẹ̀lú mi kìí sókọ Yorùbá, Olúwa ṣínà fún mi kìí sókọ Yorùbá, Olúwa ṣe kíní kan kìí sókọ Yorùbá, Jésù tó fún mi kìí sókọ Yorùbá, Jésù ṣe kíní kan kìí sókọ Yorùbá. Ẹ má attribute mọ́ Yorùbá mọ́, ẹ má attribute mọ́ wọn Yorùbá, ẹ má attribute mọ́ káàrọ̀ òjìrè mọ́. Gbogbo àwọn orúkọ yẹn ó kọ àyálò ni, torí kó lè look bíi Yorùbá. Torí pé ìran ọmọ aládé ò kí ń attribute orúkọ kankan mọ́ Olódùmarè. Ẹ lè gbọ́ Olódùmarè ṣe yìí, ẹ lè gbọ́ Olódùmarè wá ń bí, ẹ lè gbọ́ Olódùmarè ṣe kinní kan. I believe pé Olódùmarè Olúwa ni jẹ́ tá bá sọ pé Olódùmarè òun ni ẹni tó dá wa, òun ló dá wa. Kódà mi fẹ́ lo the word ẹni, torí pé Olódùmarè òun ló dá wa. Olódùmarè ló dá gbogbo ohun tí ń jẹ́ dídá. Òun ló dá àwọn tó fún ní òye àti ìmọ̀ tí wọ́n fi create gbogbo àwọn nǹkan tá à ń sọ, ọba ní, oyè ní, kinní kan ní, ìgbà kan gbọdọ̀ táwọn èèyàn create, tó jẹ́ pé àwọn èèyàn fúnra wa la create ẹ̀ pẹ̀lú òye àti ọgbọ́n àti ìmọ̀ tí Olódùmarè fún wa. Àwa ní attribute nǹkan yẹn ká máa fi orúkọ yẹn ká máa fi pe Olódùmarè, ó jù bẹ́ẹ̀ lọ. Ìdí nìyẹn tó fi jẹ́ pé nílẹ̀ Yorùbá tí wọ́n bá fẹ́ bá Olódùmarè sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ọmọ Yorùbá, gẹ́gẹ́ bí ìtẹríba bí Olódùmarè ṣe dá wa, it is an insult fún ọmọ Yorùbá láti fẹ́ bá Olódùmarè sọ̀rọ̀ gan kó mọ bá Olódùmarè kó mọ kàn bá Olódùmarè sọ̀rọ̀ kó kàn mọ pé Olódùmarè ẹni àwọn náà. Ìdí ọ̀fẹ́ pé tá a fẹ́ bá Olódùmarè sọ̀rọ̀, ọ̀pọ̀ àmọ́ ń bá Olódùmarè sọ̀rọ̀ láti ara àwọn tí ó gbé kalẹ̀ tí wọ́n jẹ́ atọ́nà fún wa, tó jẹ́ pé àwọn ni wọ́n jẹ́ ká mọ̀ tí ń jẹ́ Olódùmarè, tó jẹ́ pé àwọn gan-an ni wọ́n júwe rẹ̀ fún wa, tó jẹ́ pé àwọn ni wọ́n mọ ọ̀nà tí wọ́n fi create gbogbo tí ó ń jẹ́ lílò lónìí fún àwọn ọmọ káàrọ̀ òjìrè, léwé ni, légbò ni, ní nǹkan ni, àwọn ni Olódùmarè fi rán tí wọ́n kọ́ wa. Àwọn yẹn náà làwa máa ń ṣe ìbọ fún, wọ́n ṣe ìbọ, wọ́n ṣètùtù, à ń bá wọn sọ̀rọ̀ torí pé àwọn la lè communicate pẹ̀lú láti lè bá wa
láti lè jẹ́ atọ́nà láàrin àwa àti Olódùmarè. Gbogbo ohun tá a bá ń ṣe pátá Olódùmarè là ń ṣe é fún, ṣùgbọ́n àwọn kan wà tó yẹ pé Olódùmarè ṣàlẹ́ṣà tó yẹ pé tí ò bá sí àwọn ni ayé lè má jayé lónìí, a lè má jẹ ọmọ Yorùbá lónìí, a lè má tiẹ̀ rántí, a lè má mọ ibi tá a ti ń bọ̀ wá. Ẹ̀bùn àti agbára tí Olódùmarè fún ìran ọmọ aládé ó tóbi débi wípé kò ní àfiwé. Olódùmarè yìí náà kò wá ní àfiwé. Olódùmarè tó dá gbogbo nǹkan yẹn ò ní àfiwé. Àwa ní mọ attribute gbogbo àwọn nǹkan yẹn mọ́ Olódùmarè. A mọ̀ pé Olódùmarè ló ṣe, a mọ̀ pé Olódùmarè ló ṣe nǹkan yẹn, ṣùgbọ́n ẹ mọ̀ a lè fi Olódùmarè mọ́ wé nǹkan tó dá, a lè mọ́ fi wé gbogbo nǹkan léèyàn ni, lẹ́ranko ni, ní kínígbá ni, lómi ni, nílẹ̀ ni, ní nǹkan kan ni, a lè fi wé Olódùmarè. Gbogbo ẹ̀yin kábíyèsí wa pátá, ìjà tá a fẹ́ kẹ́ ẹ mọ́ bá wa jà, ìjà bí àwa ọmọ Yorùbá ó ṣe kúrò lóko ẹrú, ìjà bí àwọn ọmọ Yorùbá ó ṣe padà sí original state wa, bí gbogbo ọmọ káàárọ̀ oòjíire ó ṣe padà sí ìjẹ́ ọmọ káàárọ̀ oòjíire tí a jẹ́. Àwọn tí Olódùmarè fún wa gẹ́gẹ́ bí ọmọ káàárọ̀ oòjíire tí a fi ń ṣe ìṣẹ̀mí, bá a ṣe padà sí àwọn nǹkan yẹn tí ìran Yorùbá ó mọ ní tẹ̀síwájú, tí a mọ gbogbo nǹkan tá a fẹ́ tá a mọ rí ṣe, tá a lè mọ ṣe àwọn nǹkan yìí fúnra wa, tá a lè mọ ṣe àgbéjáde àwọn nǹkan yìí fúnra wa, tá a mọ produce àwọn nǹkan yẹn fúnra wa, táwa fúnra wa náà lè dá dúró pé produce from Oduduwa Kingdom, made in Oduduwa, made in Oduduwa, made in Yoruba land, made in kìnìkan ìtàfẹ́ made in Yorùbá, made in Odua, ìkànnà méjèèjì, àti ọjọ́ ọmọ Odua àti ọjọ́ ọmọ Yorùbá, we are one. Torí pé n tá à ń pè ní Oduduwa orúkọ ni, orúkọ àtàrà Oduduwa wà ní gbogbo nǹkan tí ń jẹ́ ọ̀ràn ọmọ káàárọ̀ oòjíire ti jáde. Ìwọ tó pera rẹ Yorùbá, ìwọ tó pera rẹ kìnìkan, àtàrà Oduduwa ní gbogbo wa pátápátá ti jáde. Torí èyí àfẹ́gbọ́n mi sí omi ò tó, ẹja pera wa wálé, ká mọ ibi tá a ti ń bọ̀ wá, ká mọ ibi tá a dé dúró, ká sì mọ ibi tá a ń lọ. Ire o.